ẹ kúrọ̀lẹ́, ẹ kú iṣẹ́ òní, sí àlàáfíà lẹ́wà, ṣé gbogbo kan ń dùn? Ẹ káàbọ̀. À ń tírìtì tọ́pìkì kan ní inú ilé òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run látàárọ̀. Tọ́pìkì yẹn ni wípé jẹ́ ọlọ́gbọ́n bí ejò, kí o níwà tútù bí àdàbà. Báwo lọ̀rọ̀ náà ṣe yé ẹ sí? Inú mi dùn wípé àwọn ọ̀jọ̀gbọ́n ènìyàn ló wà nínú ẹgbẹ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn èèyàn ti sọ̀rọ̀ gidi sínú ẹgbẹ́ yẹn púpọ̀. Ṣùgbọ́n ẹ̀yin torí Facebook, báwo lọ̀rọ̀ náà ṣe yé ẹ sí? Jẹ́ ọlọ́gbọ́n bí ejò, kó níwà tútù bí àdàbà. Ṣé kó lọ máa lu jìbìtì níbi Jésù ń sọ fún ẹni? Irú ọgbọ́n wo ni Jésù sọ pé kó ní? Nǹkan tá fẹ́ gbéyẹ̀wò lálẹ́ yìí nìyẹn. Bẹ́ẹ̀ ni, nǹkan tá fẹ́ gbéyẹ̀wò lálẹ́ yìí nìyẹn. Jẹ́ ọlọ́gbọ́n bí ejò, kó níwà tútù bí àdàbà. Báwo ló ṣe lè jẹ́ ọlọ́gbọ́n bí ejò? Báwo ló ṣe lè níwà tútù bí àdàbà? Báwo ló ṣe yé ẹ sí? Báwo ló ṣe yé mi sí? Nǹkan tá fẹ́ gbéyẹ̀wò lálẹ́ yìí nìyẹn. Àwọn ọ̀jọ̀gbọ́n tó wà nínú ẹgbẹ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ti dáhùn ìbéèrè náà. Wọ́n ti sọ̀rọ̀ lọ lóríṣiríṣi. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook náà, ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni. Tóyìn Adéníran, you are welcome. God bless you. Daniel Ọbaayọ̀ Ọlábọ̀dé, you are blessed. You are welcome. Oya Tóyìn Adéníran, answer that question. What is the meaning of jẹ́ ọlọ́gbọ́n bí ejò, kó níwà tútù bí àdàbà? Kí lè túmọ̀ ẹ̀? Kí ni meaning ẹ̀? Nǹkan tá ń treat ni ẹ̀. Báwo ló ṣe yé ẹ sí, mọ́mì? We want to play this night. Mi ò ka Bíbélì lénìí. A máa sọ̀rọ̀ nínú Bíbélì, but mo fẹ́ máa bèrè question lọ́wọ́, mo fẹ́ kẹ́ máa dáhùn. Yes. A fẹ́ ṣiṣẹ́. A fẹ́ dán ara wa wò nínú ọ̀rọ̀ Ọlọ́run. A fẹ́ mọ ibi tí level wa tó. Mo fẹ́ mọ ibi tí level Bíbélì wa ti dé báyìí. Àwọn èèyàn kan ti mú orí mi wú ní inú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run yẹn. Àwọn Bible tó lọ́n kò tó jẹ́ kó rí mi máa wú wípé yes, ọ̀rọ̀ Ọlọ́run ti ń gbilẹ̀ nínú wọn. So kí lè túmọ̀ ọ̀rọ̀ náà? Jẹ́ ọlọ́gbọ́n bí ejò, kó níwà tútù bí àdàbà. Báwo ló ṣe yé ẹ sí? Kó lè pa máa lọ sílẹ̀ question number 2. Bíbélì tí ọ̀rọ̀ yẹn ti jáde wà nínú ìwé Matthew 10 verse 16. Ó ní wò ó, mo rán yín lọ gẹ́gẹ́ bí àgùntàn sáàárín ìkookò. Nítorí náà, kí ẹ̀yin kí ó gbọ́n bí ejò, kí ẹ sì ní ṣe oníwà tútù bí àdàbà. Báwo ló ṣe lè gbọ́n bí ejò? Báwo ló ṣe lè níwà tútù bí àdàbà? Ṣé kó lọ máa ṣe yahoo ni wọ́n ń sọ? Tóyìn Adéníran ti sọ̀rọ̀ o. Ó ní kí ènìyàn jẹ́ onísùúrù nínú ohun gbogbo. Àdàbà nìyẹn. Gbọ́n bí ejò ńkọ́? Gbọ́n bí ejò nìyẹn. Níwà tútù bí àdàbà lẹ́tírìtì yẹn. Gbọ́n bí ejò ńkọ́? Báwo la ṣe lè gbọ́n bí ejò? Báwo la ṣe lè gbọ́n bí ejò? Ọ̀jájú ní Emmanuel, you are blessed. Amos Dipolu, you are welcome. Ẹ rí pé ìmúra mi ga lénìí, ara ni. Mo lọ sọ́dọ̀ ìyàwó mi kan lénìí, ó kọrin fún mi. Orin tó kọ fún mi ẹ̀ ń sì máa play ẹ̀ fún yín. Ẹ gbọ́, ẹ mọ̀ wípé mi ò kì í ṣèyàn kékeré. Ẹ mọ̀ pé àwọn obìnrin like mi gan. Ìgbà tó rí mi báyìí, ó ti pẹ́ tó ti rí mi má kó obìnrin yẹn.
ìgbà tó rí mi ó bẹ̀rẹ̀ orin ni máa play ẹ̀ fún yín nísìnyí ó ti kó mi jẹ bíi kó má trust ẹnì kankan òun ni jẹ́ ọlọ́gbọ́n bí ejò. Emmanuel Ọ̀jájú ní the question is that jẹ́ ọlọ́gbọ́n bí ejò kò níwà tútù bí àdàbà kí lè túmọ̀ ọ̀rọ̀ náà nǹkan tá ń treat nìyẹn ọ̀yá dá sí nǹkan tá ń treat nìyẹn. A fẹ́ fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lálẹ́ yìí kì í ṣe gbogbo ìgbà náà la máa jà gentle boy mo fẹ́ yà lálẹ́ yìí kò sí jà lálẹ́ yìí gentle ni mi ò bá anybody jà lálẹ́ yìí mi ò ní ṣépè lálẹ́ yìí kò ṣépè lálẹ́ yìí a fẹ́ wọnú bíbélì lọ máa mú àwọn ọ̀rọ̀ jáde mo máa béèrè àwọn questions lọ́wọ́ yín ẹ mọ̀ pé àwọn àṣírí kan wà ní bíbélì so lẹ́yìn tẹ́ bá ti ń treat eléyìí lọ ẹ máa wá lọ sínú ìwé Deuteronomy 23 àwọn àṣírí kan wà ní bíbélì tí pásítọ̀ yóò ti sọ fún yín rí tí mo fẹ́ sọ fún yín. Deuteronomy 23. Ẹ jẹ́ ká ka verse 1 nìyẹn. Ẹni tí a fọ́ ní kóró tàbí tí a ké ẹ̀yà ara ìkọ̀kọ̀ rẹ̀ kúrò kì yóò wọ inú àjọ ènìyàn Olúwa. Ẹni tí kóró ẹpọ̀n ẹ̀ bá ti fọ́ ẹni tó bá ti gé okó ẹ̀ tí ò lóko wọ́n ní kò ní wọ àgọ́ àjọ èèyàn Olúwa wá. Ṣé àwọn yẹn ṣẹ̀ Ọlọ́run ni? Kí ló dé tọ́lọ́run fi sọ bẹ́ẹ̀? That is the question. Oya ẹ máa sọ̀rọ̀. Gbígbọ́n bí ejò túmọ̀ sí pé nínú ayé tí a wà àwọn èèyàn búburú wà a gbọ́dọ̀ mọ̀ bí a ṣe gbọ́dọ̀ báyàn lò. Wàá sóríire. Deuteronomy 23 verse 1 Tóyìn yes. Tí ẹ bá ṣàkíyèsí kí ẹnikẹ́ni tí a fọ́ ní kóró ẹpọ̀n ṣé àwọn tí a fọ́ ní kóró yẹn ṣé wọ́n ṣẹ̀ Ọlọ́run ni? That is my question. Kí ló fà á tí ọ̀rọ̀ náà fi jáde? Gẹ́gẹ́ bí onígbàgbọ́ ẹ̀sìn if you are a Christian if they ask you that question wípé kí ẹnikẹ́ni tí a fọ́ ní kóró ẹpọ̀n nípa ríru tàbí gígé Báíbù títí yìí ò yé mi ò dèpò lò. Ẹni tí a fọ́ ní kóró tàbí tí a gé ẹ̀yà ara ìkọ̀kọ̀ rẹ̀ kúrò kì yóò wọ inú àjọ ènìyàn Olúwa. Kí làwọn yẹn ṣe sí wọ́n ṣẹ̀ Ọlọ́run ni? Báwo ló ṣe yí ẹ sí bíbélì yẹn? Ó yá ẹ sọ̀rọ̀. How do you understand the Bible? Wọ́n complete. So ẹni tó bá ti lóko báyìí kò ráyé wá má ṣe o àánú wọn dẹ̀ wá ṣe mí. Olúwa jẹ́ kí n yẹ tèmi wò bóyá wá sì wà ń bẹ̀ ṣé ó wà Olúwa mo dúpẹ́ ó pé tèmi complete bí kan mi ò fi báyàn ṣeré. Ẹni tó bá ní wóró ẹpọ̀n tí ò lóko kó má wá síwájú Ọlọ́run. Kábíyèsí rẹ̀ Ọlọ́run reject wọn. Ẹ̀yin yẹn dáhùn sọ̀rọ̀ yìí sí àwọn yẹn ṣẹ̀ Ọlọ́run ni? Dípò ló ẹ sọ̀rọ̀. Ọmọ Tóyìnbó Fẹ́mi is watching. You are welcome. Ṣé ẹ sọ̀rọ̀ ni? Ká lọ sí another topic.
question ilé tó fẹ́ bèrè yìí sì mú mọ̀ pé ẹ ò lè mọ̀. question ni wípé sí Ọlọ́run ló sọ fún Kéènì àti Ébẹ́nì wípé kó mú ẹbọ wá fóun ni kàbí àwọn fúnra wọn ló kàn mọ́ ìmọ̀ mú lọ fọ́lọ́hun. That's question number 3. sí Ọlọ́run ló sọ fún Kéènì àti Ébẹ́nì pé kó mú ẹbọ wá fóun kàbí Kéènì àti Ébẹ́nì kàbí Kéènì àti Ébẹ́nì ló dàdé mọ́ ẹbọ lọ. tó bá wá rí bẹ́ẹ̀ bíbélì wo ló wà? question tó bá dáhùn fi bíbélì tí nídìí. ẹ̀sì dáhùn sọ̀rọ̀ lásán kò ṣe wọ́ọ̀ṣì la fẹ́ jẹ o. ẹ̀yin pásítọ̀ tẹ́ wà ń bí, ẹ̀yin awo ẹ̀ dáhùn sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. sí Ọlọ́run ló sọ fún Kéènì wípé kó mú ẹbọ wá àti Ébẹ́nì kàbí àwọn wọ́n ṣàdédé wò nínú ọkàn wọn tó mú ẹbọ lọ. No idea. No idea. ṣé Ọlọ́run ló sọ fún Kéènì àti Ébẹ́nì pé kó mú ẹbọ wá àbí ó kàn wọ́n nínú wọn tó mú ẹbọ lọ sọ́wọ́ fọ́lọ́run? Is a question. ọjà ajú ni báìbù wo ló wà? wọ́n dédé rò ó ní ọkàn wọn ni pé ó yẹ kí a fún Ọlọ́run ní ẹbọ. bíbélì wo ló wà ọjà ajú ni? Obayo said is not God. Bible verses, Bible verses, Bible verses. How do you know that it's not God? Bible verses. What is your reference? Number 4 question. To fast. No matter like you ma fast. Kò sákòókò tó a ọ̀rá àkókò tó mọ́sọ̀lókun. Number 5 question. How many years that Jacob used to serve Laban kó tó dìpò já ara ẹ̀? Ọdún mélòó ni Jacob fi sin Laban kó tó dìpò já ara ẹ̀? Àti wípé ká ní pé Laban ò já ara ẹ̀, ká ní pé Laban ò já ara ẹ̀ ni, ká ní pé Laban ò já ara ẹ̀, níbo ló bá kú sí? Ọdún mélòó ni Laban fi sin, ọdún mélòó ni Jacob fi sin Laban kó tó dìpò já ara ẹ̀? mo fi ti bíbélì tí mo wá fi ti rí àsì gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ papọ̀. ẹ máa rí pójú yẹn sìgá mi dà àbọ̀ wà ní mọ́tò. ní mọ́tò ló máa wọ̀. filẹ̀. Fourteen years. Obayo, hear my question again. Ọdún mélòó ni mi ò sọ pé kó tó dìpọ̀ wọ́n fún ní mi ò sọ pé kó tó dìpọ̀ wọ́n fún ní ọmọ. Mi ò sọ pé kó tó dìpọ̀ wọ́n fún ní obìnrin. Ọdún mélòó ni Lábánì fi sin Jacob kó tó dìpọ̀ já ara ẹ̀? Kó tó dìpọ̀ já ara ẹ̀ tó sá lọ ọdún mélòó? Ẹ ò tí gbà gbogbo ẹ̀ tẹ́ ìdáhùn yẹn ti gbà.
Amos Dipolu wàá ṣoríire 20 years Bible verses. Amos Dipolu Bible verses to confirm what you say. Ojajuni, you are blessed. Bible verses. Kálẹ̀ pé kò jára ẹni inú oko ló máa kú sí, inú ẹrú ló máa ṣe kú gbèrègèdè. Ṣé o ti rí verse ẹ̀? Genesis 31 ni. Dipolu Bible verses. You cannot just answer question. Bible verses. Yes, Bible verses. 14 years kini. Kìí ṣe Lillian kìí ṣe kó tó fún níyàwó ni mo sọ. Ọdún mélòó ni Lábánì ọdún mélòó ni Jacob fi sin Lábánì kó tó lè pò sá lọ. Kìí ṣe kó tó fún níyàwó ni mo sọ. 14 years. Ó lò 7 years fún Rákẹ́lì, ó lò 7 years fún Leah, that is 14 years. Ọdún mélòó ni Jacob fi sin Lábánì kó tó lè pò filẹ̀, kó tó lè pò Lábánì wá sá lọ. How many years? That is 20 years. Bible verses wo? Genesis 24 verse what? Ọjàjú ni wo ti gbé gbági o. Kò lè sí ní Genesis 24 láyé. Kò lè sí níbẹ̀ láyé. Yes. Amos Dipolu, answer me now. How many? You say 20 years. Níbo lẹ ti rí ní Bíbélì? Where is your reference? Ìwọ rí. O kàn ránjú mọ́ Bíbélì látẹ̀kan. Genesis 31 máa fojú ba lọ. Kó wo Genesis 31. Kó wo Genesis 31 from 1 to end. Wàá rí mbẹ̀. Ta ló ń kọ níbo Genesis 29:18. Iye ọdún no okay 17. Ibi tó kọ 20 years sí mo ń sọ. No. Níbo náà kọ sí pé 20 years. Ọjàjú ní 41. Ọjàjú ní mo ń gbádùn àdéjọ́ ìlú ẹ jẹ́ kó pọlọ yín sílẹ̀ sínú Bíbélì kì í ṣe sínú nǹkan ayé. Ọjàjú ní you are blessed. Ó wà nínú ìwé Genesis 31 verse 41 says báyìí ni ó rí fún mi ní 20 ọdún ní ilẹ̀ rẹ, mo sìn ọ́ ní ọdún 14 nítorí àwọn ọmọbìnrin rẹ méjèèjì àti ní ọdún 6 nítorí ohun ọ̀sìn rẹ, ìwọ sì pa àyà mi dà nígbà 10. Ẹ rí pé èèyàn burú. Holy center. Ẹ rí pé èèyàn burú pé kò séèyàn láyé mọ́. Wo ẹ má yẹ kí ni tún bí mi ò fẹ́ wọnú ọ̀rọ̀ yẹn náà jìnnà. Wàá ṣoríire. Ẹ máa kẹ́kọ̀ọ́. Ok, ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ wọlé ni ẹ sì lọ ń dáhùn ọ̀rọ̀ kíni lẹ́sìn ń sọ. Yes, so that is the answer. Ẹ máa kẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ kí orí yín máa tàn sínú Bíbélì.
ayé ohun ayé yóò bá ayé kọjá lọ ẹ máa kẹ́kọ̀ọ́. Let's go to question number 5. Ọ̀jájú ni ló sì nídìí o, Ọ̀jájú ni sì lọ gáwà yìí o, bẹ́ẹ̀ ni Ọ̀jájú ni òun ló sì ń lead for now. Let's go to number 3. Mélòó ni Jacob dọ̀bálẹ̀ kó tún dé ọ̀dọ̀ Ísọ̀? Bíbélì verse wo ló wà? Holy center. Manna question, that's not question number 5. Mo fẹ́ kí ẹ pọ̀ kó tó di pé mo fẹ́ play kíṣẹ́ tíyàwó mi play fún mi lénìí. Mo lọ bá girlfriend mi kan lénìí, ó kọrin fún mi bíi máa play, kò mọ̀ pé mo rèkọ̀dù ẹ̀. Ó kọrin fún mi bíi mo kò jẹ́ orí mi kan wú ni mi mọ̀ pé mo ní ìlọ́wọ́ àwọn obìnrin tó bẹ́ẹ̀ yẹn. Mo fẹ́ kẹsẹ̀ yín pé ó yá question number 5 answer. Mélòó ni Jacob? Mélòó ni Jacob? Ọ̀jájú ni drop your number. Mo lè hide ẹ sínú ẹgbẹ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Mi mọ̀ pé mo Bíbélì tó báyìí. Mo rò pé kàn gẹ́ fìlà dànù ni. Mi mọ̀ pé Bíbélì wà lórí ẹ bẹ́ẹ̀ yẹn. Ọ̀jájú ni drop your number, we add you to òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run group. Yes. Mélòó ni Jacob? Mélòó ni Jacob dọ̀bálẹ̀ kó tó dìpọ̀ dé ọ̀dọ̀ Ísọ̀? Bíbélì wo ló wà? Sikina, that's question number 5. Vaso. Who is that? Ọmọ ka Bíbélì láti jọ́ yìí. Ó mà ṣe o. Lọ sí kàn ṣeré lọ sí church. Question again. Mélòó ni Ísọ̀? Mélòó ni Jacob dọ̀bálẹ̀ kó tó dìpọ̀ dé ọ̀dọ̀ Ísọ̀? Bíbélì wo ló wà? Nígbà tó padà wá láti ọ̀dọ̀ Lábánì, nígbà tó wá pàdé Ísọ̀ ẹ̀gbọ́n ẹ̀, mélòó ló dọ̀bálẹ̀ kó tó dìpọ̀ dọ́dọ̀ ẹ̀? Mélòó ni Jacob dọ̀bálẹ̀ kó tó dìpọ̀ dọ́dọ̀ Ísọ̀? Bíbélì wo ló wà? That's the question. Oya ẹ gbárí mọ́ Bíbélì yín, ẹ bùwé jẹ. Ẹ sáré. Alẹ́ question ni. Question. No idea. Wàá sóríire Ọmọláyọ̀ Lillian Sẹ́ráfù Ọlátẹ́jú 7 times Genesis chapter 33 verse 3. You are blessed forever. Èmi ló máa fún yín lóyún ẹ̀ lè escape ẹ̀. Question number 6. Kí lorúkọ mo máa sọ briefly so that kẹ́ má lè fúnra síbẹ̀. Kí lorúkọ obìnrin tó ń rèpù nínú Bíbélì? Yes, obìnrin tó ń rèpù nínú Bíbélì. Kí lorúkọ ẹ̀? Ta ni bàbá ẹ̀? Kí lorúkọ bàbá obìnrin tó ń rèpù nínú Bíbélì? Yes, kí lorúkọ obìnrin náà? Kí lorúkọ bàbá ẹ̀ obìnrin tó ń rèpù ní Bíbélì? Tó ń kóbò. Kí lorúkọ obìnrin náà? Kí lorúkọ bàbá ẹ̀? Kí ni Bíbélì tó wà? Ó yá, let's go there. That is question number 6. Báyọ̀ mi dà. We are in a teaching school, teaching class. Yes, mo fẹ́ kí ọpọlọ yín sí ọ̀rọ̀ Ọlọ́run. Kọ́pọlọ yín sí kẹwàá níbi iṣẹ́ báyìí kó máa béèrè lọ́wọ́ yín wípé hear my question again.
Yes, one. What I'm trying to say is, wàá sóríire ṣé Sanusi, you are blessed. Wọ́n rape Dina but ẹ̀gbọ́n ẹ̀ ló rape ẹ̀. Jacob, his dad. Okay, what is the Bible verses? I'm talking about Dina. Sanusi ti gbà. Yes. Jacob, his dad. Jacob, his dad. Yes. Ó gbà. Ó yá Bible wo ló wà? Bible wo ló wà? Ẹ̀gbọ́n Tama. Òun ló rape ẹ̀. Amoni. Yes. But ẹni tí wọ́n kèmí ò sọ pé ẹni tí ẹ̀gbọ́n ẹ̀ rape. Yes, bí wọ́n bá fara balẹ̀ gbóhùn Olúwa lọ́rùn rẹ̀. Genesis 34 verse what? Sanusi gan ti ka bíbélì o. Àwọn bíbélì mo ń like àwọn tí mo ń rí níwájú mi Ọlọ́run. Kì í ṣe àwọn dìndìnrín àwọn tó kàn lọ ṣọ́ọ̀ṣì torí wọn ò pé. Tọ́kọ̀ lọ́sọ̀dá mẹ́wàá. Wàá sóríire Sanusi. Ó wà nínú ìwé Genesis 34 verses 1. Dina ọmọbìnrin Leah tí ó bí fún Jacob sì jáde lọ láti wo àwọn ọmọbìnrin ìlú náà. Kí lórúkọ ọkùnrin tó fi bá sùn? Ìyẹn simple. Kí lórúkọ ẹ̀? Ọ̀jájú ni. Àti lọ nínú yẹn lẹ́ẹ̀kan. Gbáyé bàbá olẹ́nu dákú. Ó yá jẹ́ ká lọ síbi mi. Sékémù ni orúkọ man tó bá sùn yẹn. Okay. Question number kíláwà 7 àbí? Question number 7. Irú àdúrà wo ni Jacob ṣe fún Esau? Bíbélì wo ló wà? Àdúrà wo ni Jacob ṣe fún Esau? Bíbélì wo ló wà? Nígbà tí Esau darúgbó tó fẹ́ kú, irú àdúrà wo ni Jacob ṣe fún? Bíbélì wo ló wà? Wàá sóríire Sanusi. Moyo Sode Omolayo. God bless Baba. You are blessed. That's answer the question number 7. Kí ni mo bèrè yín? Nígbà tí Jacob darúgbó tó fẹ́ ṣe àdúrà fún Rúbẹ́nì àkọ́bí ẹ̀ mo ti jẹ́ kán mọ̀ tó fẹ́ ṣe àdúrà fún Rúbẹ́nì, irú àdúrà wo ló ṣe fún? Bíbélì wo ló wà? Ó pẹ́ ẹ jẹ́ kó rí yín sí sínú Bíbélì. Yes. I come again for the question. Nígbà tí Jacob fẹ́ kú, irú àdúrà wo ló ṣe fún Rúbẹ́nì àkọ́bí ẹ̀ ọmọ ẹ̀? Bíbélì wo ló wà? No idea? Where is the Paul self? Oya, answer the question. Obayo. What are you? Give an answer. Say Sanusi, do you hear my question at all? Irú àdúrà wo ni Jacob ṣe fún Rúbẹ́nì àkọ́bí ẹ̀ nígbà tó fẹ́ kú? Bíbélì wo ló wà? Amos Igbolu, you are blessed. Ẹ ti sọ irú àdúrà yẹn o. Mo fẹ́ gbọ́ àdúrà náà. Kọ́ ní pọ́ìntì kan. Ìdìgbòlù ti gbà, but kí ni àdúrà tó ṣe fún? Jacob prayed that he should not die. Jẹ́ ká gbọ́. Jacob sì pé àwọn ọmọ rẹ̀, ó sì wí pé ẹ kó ara yín jọ kémi. Genesis 49
ẹ kó ara yín jọ kí èmi lè wí fún yín ohun tí ó bá yín ní ọ̀la fún yín. Ẹ kó ara yín jọ kí ẹ sì gbọ́ ẹ̀yin ọmọ Jákọ́bù, kí ẹ sì fetí sí mi Ísírẹ́lì bàbá yín. Rúbẹ́nì, ìwọ ni àkọ́bí mi, agbára mi àti ìpilẹ̀ṣẹ̀ ipá mi, títayọ ọlá àti títayọ agbára. Ẹni rírú bí omi, ìwọ kì yóò lè tayọ. Ó bẹ́ ìpè fún. Ó mà ṣe o. Ìwọ kì yóò lè tayọ nítorí tí ìwọ gun orí ẹní bàbá rẹ, ìwọ sì bá jẹ́ ogun orí àkéte mi. ẹ ti rí oríkàlùkù ló máa jèrè sọ́wọ́ ẹ̀. Ìgbà tó lọ ń dóyàwó bàbá ẹ̀ kò mọ̀ pé bàbá ẹ̀ mọ̀. Gbogbo rádaràda tó ń ṣe Ọlọ́run wò ẹ́. Wò ó rí èpè tó ń ṣẹ́ fún Rúbẹ́nì. Ìdí nìyẹn tẹ́ fi rí pé àwọn àkọ́bí máa ń ní problem. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn àkọ́bí tó wà nínú Bíbélì wọn ní problem. Owó tó bá jẹ́ àkọ́bí wa lọ gbàdúrà dáadáa. Question eléyìí ẹ ò lè gbà. Ẹni tó bá gbà máa fún ní 1,000 naira. Máa fún ní 1,000. Ẹ ò lè gbà, but ẹ tó bá gbà máa fún ní 1,000, máa fún ní card 1,000. Kó send account number ẹ̀ síbí, màá sáré transfer 1,000 sí kó fi ra card. This is the question. Kí ni Simeoni àti Léfì kí ni wọ́n ṣe tí bàbá wọn fi ṣépè fún wọn wípé Simeoni ń Léfì arákùnrin ni wọ́n, ohun èlò ìkà ni idà wọn. Ọkàn mi, ìwọ má ṣe wọ ìmọ̀ wọn nínú àjọ wọn, ọlá mi má ṣe bá wọn dàpọ̀, nítorí pé nínú ìbínú wọn mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Kí ni Simeoni àti Léfì ṣe tí bàbá wọn fi bẹ́pè fún wọn? Bíbélì wo ló wà? 1,000 naira. Lillian, which man they kill? Ọkùnrin wo náà pa? Bíbélì wo ló wà? Kí lẹ̀ṣẹ̀ wọn? Explain better. They killed the man in the land. Which man? Why did they kill them? Bible verses. Sanusi. Bible verses, so that I can confirm what you are saying. Bible verses. Ẹ̀ṣẹ̀ tí Simeon àti Léfì ṣẹ̀ tí bàbá wọn fi bẹ́ẹ̀ pè fún wọn. Kí ni Bible verses yẹ?
No idea. Kí ló dé? Pé kíni fún mi. Bible verses wo lé ẹsẹ̀ tí wọ́n ṣe wà. Bible verses wo lé ẹsẹ̀ tí Léfì. Okay. Thirty-four verse what? Lillian. The word is in the Genesis 34 verse 25 says. Ó sì ṣe ní ọjọ́ kẹta tí ọgbọ́n wọn kan ní àwọn ọmọkùnrin Jacob méjì sì dìde Simeoni àti Léfì. Àwọn arákùnrin dínà olúkúlùkù wọn mú idà rẹ̀, wọ́n sì fi ìgboyà wọ ìlú náà, wọ́n sì pa gbogbo àwọn ọkùnrin, wọ́n sì fi ojú idà pa Hamori àti Sekemu ọmọ rẹ̀, wọ́n sì mú dínà jáde kúrò ní ilẹ̀ Sekemu, wọ́n sì jáde lọ. That is their sin. Yeah. So before we go to the last question, jẹ́ kí n play orin tí ìyàwó mi play, ìyàwó mi tí mo lọ kílé mi, orin tó kọ fún mi, jẹ́ kí n play ẹ̀ fún yín kẹ́ lè mọ̀ wípé obìnrin ìwọ ọkùnrin tó bá kéè sára, obìnrin wọ́n máa fi ọ̀rọ̀ wọ́n máa fi yí orí ẹ̀ onímọ̀nà ilé mọ́. Ẹ̀yin ọkùnrin tẹ́ ń tọ́jú bọ́lé kiri tẹ́yìn àlè, gbọ́ orin tíyàwó mi kọ́kọ́ fún mi nígbà tó rí mi lénìí, láti rí àmọ́ ó tó 6 months. Ìgbà tó máa rí mi lénìí orin tó bẹ̀rẹ̀ sí kọ́ lélẹ̀. Adékúnlé ò súnmọ́ bí wàá gbọ́rọ̀ ẹnu mi ò, Sólómọ́nì súnmọ́ bí wàá gbọ́rọ̀ ẹnu mi. Ọmọ ọba ni ó kì í ṣẹrú ọba o, ọba lórí ohun gbogbo. Òtítọ́ ló dára, fòtítọ́ ṣe ó dákun. Tó bá jẹ́ wípé òtítọ́ l'Ẹlẹ́dùmarè rán sí mi o, ọ̀rọ̀ ayé mi dọwọ́ rẹ o, bá mi tú ṣe. Ìyìn rẹ ń bẹ lọ́run o, kò sí ìyìn rẹ láyé ń bí. Òtítọ́ l'Ẹlẹ́dùmarè fẹ́, dákun má ṣe bí àwọn kan. Afaṣọ funfun purọ́ o, afaṣọ funfun jalè kiri, afaṣọ funfun gbogbológo. Ẹlẹ́dùmarè ti dá ọ, Sólómọ́nì mo ní o sún síbí. Adé orí mi sún síbí, ọmọ ọba níyà o, Adékúnlé dìde o. Dìde ṣiṣẹ́ Ẹlẹ́dùmarè, bàbá ti rán ọ sí mi. Adékúnlé olówó orí mi dìde o, ọmọ wa ó yá dìde o, ọmọ ọba ó yá dìde o, ọmọ wa ó yá dìde o, ọmọ wa ó yá súnmọ́ mi, ó yá fẹnu kò mí lẹ́nu, inú mi á dùn, ayọ̀ mi á kún. Adékúnlé ó yá dìde o, ọmọ ọba ó yá dìde o, ọmọ wa ó yá dìde o, ọmọ àkè funfun ni ó o, ayé oníta bá wọn sálà rẹ o. Adékúnlé dìde o, ó yá orí rẹ ni mo fẹ́ gbọ́ o, lólùfẹ́ mi dìde ó yá o. Orí mi wú.
orí mi wú mana ìgbà tó kọrin orí mi wú mo béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ó ti pẹ́ tó ti compose ẹ̀ ni ṣé ó ti pẹ́ tó ti compose ẹ̀ sílẹ̀ ni láti 6 months ẹ gbórin ẹ gbọ́ composer ọkùnrin wo ló lè gbọ́ orin yìí ọkùnrin wo ló lè gbọ́ orin yìí tí ò bá ní ẹ̀mí Ọlọ́run tó máa mọ̀nà lé tí ò bá yẹ pé ẹ̀mí Ọlọ́run gbénú ẹ̀ tó máa mọ̀nà lé kí Ọlọ́run kó ṣàánú fún ọba Solomoni bẹ́ẹ̀ ni torí àwọn obìnrin tó wà níta yìí àwọn obìnrin tó wà níta yìí eléyìí tó fi kí mi ìgbà tí mo lọ lélẹ̀. Adékúnlé ọmọọba màmá yòókù nígbòjò kò má fẹsẹ̀ kẹ́ nínẹ̀. Adékúnlé ọmọọba ọwọ́ rẹ̀ tutù ní ẹsẹ̀ rẹ̀ tutù ní ojú rẹ̀ ni mò ń wò. Adékúnlé ojú rẹ̀ ni mò ń wò. Adékúnlé ojú rẹ̀ ojú rẹ̀ ni mò ń wò. Ìránṣẹ́ Ọlọ́run alààyè ayé onítàkò sálà rẹ̀ lágbára Elédùmarè ó mà ní ṣiṣẹ́ ṣe wàá dàgbà lágbára Elédùmarè ó ní fọwọ́ rẹ̀ gbọ́mọ sí ó ní fọwọ́ rẹ̀ gbá aya sí ìbẹ̀rẹ̀ àti òpin ohun gbogbo àdúró tì ẹ́ àṣà tìlẹ́yìn rẹ̀. Adékúnlé ọmọọba rántí ẹlẹ́dàá rẹ̀ nígbà èwe má ṣe gbàgbé ẹlẹ́dàá rẹ̀ ẹlẹ́dàá tó dá ọ má gbàgbé ẹlẹ́dàá rẹ̀ bẹ̀rẹ̀ àti òpin gbogbo Solomoni ọkùnrin ogun kékeré ni ọ́ abẹ́rẹ́ kékeré tí ò ṣe é gbé mi fàdìyẹ mọ̀ ni ọ́ ọkùnrin ogun ọkùnrin tó ju ọkùnrin lọ dákun má gbàgbé ẹlẹ́dàá rẹ̀ ẹlẹ́dàá tó dá ọ mo gbàdúrà fún lórúkọ Jésù ọmọ níṣìṣẹ́ mo gbàdúrà fún ọ lórúkọ Jésù ọmọ níṣìṣẹ́ ọmọ níṣìmú ọmọ níṣìwé Adékúnlé ọmọọba wàá dàgbà wàá gbó wàá tọ́ Adékúnlé wàá gbó wàá tọ́ ó ti mọ̀ bẹ̀rẹ̀ àwọn ọmọ rẹ̀ lórúkọ Jésù ní mo pín wọn ó ti mọ̀ bẹ̀rẹ̀ àwọn ọmọ rẹ̀ lórúkọ Jésù ní mo pín wọn. Adékúnlé ọmọọba èmi lè kórè èmi lè kórè bọ̀ wá dùn ọ̀la rẹ̀ dojú tèmi lọ ọjọ́ alẹ́ rẹ̀ kò mà nìkan Adékúnlé olórí mi ọmọọba Adélànà ọ̀la rẹ̀ dùn ju tèmi lọ lórúkọ Jésù ò ní kú ikú àríyọ àṣà àríyọ àṣà ẹni pẹ̀lú ẹ níbi ibi ni kó má bá wọn ẹni forí rẹ níbi ibi ni kó má bá wọn. Adékúnlé ọmọọba wàá dàgbà wàá gbó lórúkọ Jésù ò ní tọrọ jẹ lórúkọ Jésù ò ní tọrọ mu wà ní owó nínú owó ni ọlọ́rẹ̀ á kún ayọ̀ rẹ̀ á
Adékun Sólómọ́nì mi. Oya Sólómọ́nì ijó. Ijó ayọ̀ lẹ́sẹ̀ rẹ̀. Ijó ayọ̀ lẹ́sẹ̀ rẹ̀. Sólómọ́nì mi. Ijó ayọ̀ lẹ́sẹ̀ rẹ̀. Ẹ̀rín ayọ̀ lẹ́nu rẹ̀. Ẹ̀rín ayọ̀ lẹ́nu rẹ̀. Adékúnlé o. Ẹ̀rín ayọ̀ lẹ́nu rẹ̀. Sólómọ́nì Sólómọ́nì Adékúnlé. Adétókúnlé o. Lórúkọ Jésù òní kú adé orí rẹ̀ o. Ọmọ ní dìbàjẹ́ o. Àmín o. Ha! Iṣẹ́ ló ṣe. Iṣẹ́ ni. Ìgbà tó wá kọ gbogbo orin yìí tán, mo kọ́kọ́ lọ sùn sórí bẹ́ẹ̀dì. Ìgbà tí màá sùn sórí bẹ́ẹ̀dì báyìí, mo rẹ̀rẹ̀ jù bí pé mo ti sùn lọ. Mo rẹ̀rẹ̀ jù. Ìmá tó after 30 minutes mo dìde mo ní mo ń lọ lé. Èmi ẹkùn. Mo ní mo máa délé, wọ́n pè mí lé. Ìyá Abigail ń pè mí. Ó ní kí n wá. Mi ò ní lè sùn síbi ìmọ́jú. Mi ò ní lè sùn síbi ìmọ́jú, màá bá wá lọ́jọ́ míì. Má bínú. Ṣùgbọ́n kíṣẹ́ẹ̀tì tó ṣe yìí gbogbo àgbáyé ló máa gbọ́. Ẹ jọ̀ọ́ ẹni tó bá ní ìdá akọrin, ní tó fẹ́ kówó lé, but woman yìí kò lè kọrin ní Nàìjíríà yìí. London ló ti fẹ́ lọ kọ́ Amẹ́ríkà. Woman yìí kọ orin. Ìgbà tó ń kọrin orí mi bẹ̀rẹ̀ sí fi yìí tó bá yẹ pé mi Ọlọ́run ló gbé mi dúró wàhálà bá so nǹkan kan bá ṣẹlẹ̀ mi ò bá wá sílé lódì dóṣù mẹ́ta. Bẹ́ẹ̀ ni obìnrin kọrin so ìwọ tó bá ń wá obìnrin tó bá ń wá olórin tó fẹ́ promote ohun rẹ̀ kò sí ìlú níbẹ̀ o wórí bórin ẹ̀ ṣe wọra kò sí ìlú o kò fi ìlú sí o wórí bí tó bá ti parí program ẹ̀ kó tún padà lọ play ẹ̀. Sẹ́ẹ̀rí nǹkan tójú ọba Sólómọ́nì rí sẹ́wọ̀n pé kì í ṣe kékeré kéèyàn jẹ́ ọba Sólómọ́nì fún gbogbo àgbáyé. Ìwọ bá yẹ pé ìwọ ọkùnrin tó wà bí iná kọrin yìí fún báwo ló ṣe máa feel ṣé ó máa wá sílé lẹ́ni ṣé ó máa wá sílé ó máa jókòó pa kò sí nǹkan tó bìnrin lè fi mú mi mọ́lẹ̀ láyé kò sí nǹkan tó lè fi mú mi mọ́lẹ̀ tó bá wùn mí ṣe ni máa ṣe tó bá wùn mí ṣe mi ò ní ṣe. Ojú wa ti rí òkun ti rí ọ̀sà bó ṣe rí nìyẹn. Mo kàn fi yẹn hàn yín nìkan lè mọ ọkọ tí ta ló fẹ́ kó pass through wípé kì í ṣe temptation tó lágbára làwa ti ń pass through. Ohun yẹn di dùn jù èmi gan fúnra mi kó ohun yẹn jẹ mo fọ́ ohun yẹn mo fọ́ fóhun yẹn mo fọ́ fún. Mo sáré ro sínú mi pé ìgbàkigbà tọ́lọ́run bá ṣe mí lólówó mo máa kó owó lé lórí wípé ó yá lọ sí kíṣẹ́ẹ̀tì jáde nǹkan tó máa ṣe fún nìyẹn. Ìgbàkigbà tọ́lọ́run bá pè mí pé ọba Sólómọ́nì ó yá gba owó mo máa kówó fún lédì yẹn ó dà pé kíṣẹ́ẹ̀tì yẹn sì kẹyọ kan jẹ́ kí n wò tó ṣe last jẹ́ kí n wò ó sì kẹyọ kan kí kíṣẹ́ẹ̀tì yẹn. Sólómọ́nì mi. Ṣé o náà ni eléyìí tó mọ̀ pé. Sólómọ́nì mi. Wàá dàgbà o wàá gbó wàá tọ́ Sólómọ́nì mi. Sólómọ́nì mi. Ẹ̀yin rẹ ni mo fẹ́. Wọ́n ní ẹyin mi tó ta lé ní ẹyin mi tó ta lé yìí. Sólómọ́nì mi. Ọkùnrin dúdú bóbìnrin kọjá lọ á ní àìyíbájọ́ kọ. Inú àmọ̀dún o. Sólómọ́nì mi. Sólómọ́nì mi. Abigail kan jó oya dance. Bí mo bá rí ọ ayọ̀ mi á kú. Bí mo bá rí ọ mi adé. Bí mo bá rí ọ inú mi á dùn ṣaṣọ. Adékúnlé ò fẹnu kò mí lẹ́nu. Ẹni tèmi o. Wàhálà so. Ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀ o. Lórúkọ Jésù ò ní tí. Lórúkọ Jésù ò ní ṣá. Sólómọ́nì ṣó ń gbọ́. Ìwà lọ́lá ló ń pè é. Bí
Betí rẹ̀ bá já kò gbọ́ mi. Betí rẹ̀ bá já kò gbọ́ mi. Ẹ̀rí Abigail ń jó. Ọmọlọ́lá ló ń pè ọkùnrin ogun o. Abigail dance. Solomoni mi. Yéé, wọ́n ti gba bàbá yẹn lọ. Bàbá ló jẹ́ o, ọmọ ni mo jẹ́, mama jẹun jà bọ́ lẹ́yìn rẹ̀ o. Solomoni mi. Ijó lẹ́sẹ̀ rẹ̀ Solomoni, ijó lẹ́sẹ̀ rẹ̀ o. Ijó ayọ̀ lẹ́sẹ̀ rẹ̀. Adékúnlé ọmọọba, ẹ̀rín rẹ̀ ni mo fẹ́ wò. Eyín mi náà rèé o. Ojú rẹ̀ ni mo fẹ́ wò. Ọwọ́ rẹ̀ ni mo fẹ́ wò. Òrè. Ọkùnrin ogun ó ti dé o, funfun nẹ́nẹ́ ni ó. Ayé onítàkùn sàálà rẹ̀ lórúkọ Jésù. Oníṣìwé nílé ayé wàá gbé wàá tọ́. Àmín. Ju bàbá tó bí ọ lọ. Àmín. Ju ìyá tó bí ọ lọ. Súre fún mi olórí mi látọkàn rẹ. Mo ti súre fún ẹ látàárọ̀, mo ti súre fún ẹ. Súre fún mi Solomoni látọkàn rẹ wá o. Mo ti gbàdúrà fún ẹ látàná. Ayọ̀ kó jẹ́ tèmi. Ayọ̀ kó jẹ́ tèmi lọ́dọ̀ rẹ. Ayọ̀ kó jẹ́ tèmi o. Àmín o. Solomoni ṣé o gbọ́. Mo ń gbọ́. Gbogbo tó o bá dáwọ́lé ṣe. Àmín. Látẹ̀ní lọ ni kó máa dún. Àmín. Ẹni porí rẹ̀ níbi o. Ibi ni kó máa bá wọn. Ẹni rojú rẹ̀ láì dá. Àmín. Òyì kìtìkìtì òde ọ̀run. Kó yí wọn mọ́lẹ̀ tẹ̀bí tààrà. Solomoni ẹnìkan kéré di òkun o. Ayé òní rí ìdí rẹ̀. Olówó orí mi. Ẹ̀yìn rẹ̀ ni mo fẹ́ wò. Ọwọ́ rẹ̀ ni mo fẹ́ wò. Ọkọ mi. Wàá pẹ́ o, wàá gbó, wàá dàgbà o, Solomoni mi. Harry, you see now? You see. My guys read do you see? You see woman. You see them. If you are a man of God, you need to be careful. You need to be careful in the escolopendal petriculation of royal myotacologicality. Yeah. Obìnrin, they will come you. Obìnrin ha brain o. Wọ́n ti ṣe ọbẹ̀ ẹ̀fọ́ fún ẹ rí. Kó máa wọ ọbẹ̀ ẹ̀fọ́ báyìí. Kó máa shake wípé yé. Ṣé èmi ló fẹ́ jẹ ọbẹ̀ ẹ̀fọ́ yìí? Ó máa ṣe o. Oh God, Ọlọ́run á gba ẹ̀yin ọkùnrin lọ́wọ́ àwọn obìnrin. But lady yẹn, mo máa ná owó fún. Máa fún lówó. Mi ò kí fóbìnrin lówó, but máa fún lówó. Lady yẹn, ìgbàkígbà tí bá ti ní owó, 1 million naira máa fún pẹ̀lú orin tó kọ yẹn. 1M. Lọ fi ṣe késẹ̀tì jáde, lọ ṣe késẹ̀tì. Mo fẹ́ gbóhùn ẹ nígboro. Ẹ̀bùn ni composer tó sílù lọ́wọ́. Orí mi fì ní pé yes, obìnrin kọrin. Ẹ̀bùn tí mo rí lára ẹ̀ nìyẹn tí mo fi gbá tiẹ̀. Ọmọ mi ni. Nǹkan nínú àwọn ìyàwó ọba nìyẹn. Aya ọba Solomoni. Bẹ́ẹ̀ ni. So bó ṣe rí gangan nìyẹn. Jẹ́ kí béèrè last question ká máa lọ. Mo fẹ́ lọ relax. Mo kò fẹ́ fi lè ní bá tó bá dé lọ́la máa continue nínú ìwé táǹkà lọ. Yes, ìwé ìfihàn. Kí ni Sanusi ń sọ? Pronounce a curse upon leaf. Cause Simeon and leaves. I don't understand you. Which question? Okay, it's too late. It's too late before you answered. Yeah. The last question is ele simple. Ẹ gba 1 naira lé lórí, ó simple. Ẹ kàn gba eléyìí. Tẹ́ bá ti gba eléyìí, tàbí kò yé yín, màá kàn fún yín láyè kẹ́ béèrè question bí 5 kan lọ́wọ́ mi ká tó máa lọ. A kàn ṣeré, ṣé mo pé mi ṣe pé lé ní mi ò bó èèyàn lé ní. Inú mi dùn torí orin tíyàwó mi kọ fún mi ó jẹ́ kí inú mi dùn.
ó jẹ́ kí inú mi ń dùn yes pé mo tiẹ̀ níyì tó báyìí ó ní ọwọ́ mi yìí ó ní ọwọ́ mi lòún fẹ́ rí ó ní ọwọ́ mi tó straight yìí lòún fẹ́ rí ṣé ìwọ náà kó jẹ ó ní ẹ̀yìn mi tó talé yìí ẹ̀yìn mi tó talé yìí ẹ̀yìn tèmi sọ wípé ó talé kò dá tí mo fẹ́ lọ yọ dànù mi mọ̀ pé obìnrin tó kó jẹ so ó ní ẹ̀yìn yẹn lòún kó jẹ ẹ̀yìn mi tó talé yìí pẹ̀lú ọwọ́ mi ó lòún kó jẹ ṣé ìwọ náà kó jẹ Lillian ṣé ó kó jẹ ọwọ́ yìí ẹkùn lásán ẹrù ni bó ṣe rí nìyẹn. So this is the last question. Bíbélì wo ló kéré Bible verses wo ló kéré jù ní gbogbo Bíbélì? Kí ni Bíbélì náà sọ? Óyá fast. The Bible, the smallest verses in the Bible. Yes, in the Bible. Kí ni Bíbélì náà sọ? Kí ni Bíbélì náà? Yes, the smallest Bible in the Bible. Kí ni Bíbélì sọ? Kí ló sọ? Sáré. Who is that first person? Ta ló gbà? Ìwọ ọmọ. Verse wo ló wà? Bible tó kéré jù nínú Bíbélì. Psalm 150 ló kéré jù. Okay, I'm the one that do mistake. Let me do that. Peter. Wá sóríire. Jacob Adépọ̀jù Asagbero, you are blessed forever. Jésù sunkún verse wo ló wà? Bíbélì wo ló wà? Yes, John 11 chapter 35. Let's go and look it. John 11 to confirm it. Ìyẹn nìkan lẹ mọ̀ gbé Jacob ẹ ò dáhùn sọ̀rọ̀ wa látijọ́ yìí. Jacob kí ló pé? Jacob 11 verse 35 says Jésù sunkún yes. Luke ńkọ́? Luke 19:41 kí ló wí? Luke 19:41. Nígbà tó sì súnmọ́ etílé ó síjú wo ìlú ó sì sunkún sí lórí. Joel kí ni? Joel how? Joel ni Bible tó kéré jù. Jésù sunkún ni o. Oya, ask question. Anybody can ask question now. Just 5 questions. I want to go and relax. Mo ti wọ gbòòrò lọ látàárọ̀ mo ṣe wọlé ni. Mo ti lọ dà gbòòrò. Any question? Anybody that have question, ask. Oh my. Mo ti mọ̀. Sanusi, I answer first, Baba. Ó ti yé mi. Oya, anybody ask question? Anybody ask question? Any question? I'm going. Verse 1 say, any question again? I'm going. Say what's the question? Kamalo. Okay, if there is no question.
Try to be reading my advice for you. Let's go back to Bible. There is question here. Oh yeah, ẹ dá wọn lóhùn. Wọ́n ní kí ló fà á tí Jésù fi sunkún o. John 11. Jacob Adepoju. Jacob Adepoju said that kí ló fà á tí Jésù fi sunkún. Let's answer that one first. Kí ni oògùn ìsọ̀yè tó dájú? Oògùn ìsọ̀yè tó dájú ni pé kó máa ranjú má Bible ẹ kó má ṣẹ́jú. Kó ranjú mọ́ kó má ṣẹ́jú. Oògùn ìsọ̀yè tó dájú wà nínú ìwé Psalm 1. Yes. Wàá máa ṣàṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru. Oògùn ìsọ̀yè tó dájú nìyẹn. Yeah. Kí ló fà tí Jésù fi sunkún 11 verse what? Verse 35. Jésù sunkún. Ó sì wí pé níbo ni ẹ̀yin gbé tẹ́ ẹ sí? Wọ́n sì wí fún pé ọ̀rọ̀ Lásárù ló gbé ọ̀rọ̀ Lásárù ó dùn pé béèyàn ṣe ń kú ó ní feelings. Yeah. Ọ̀rọ̀ Lásárù ló pa lẹ́kùn pé béèyàn ṣe ń kú rè mà ṣe o Jésù sun ẹkún. That is your answer. Yeah. If you want to understand it very well. Verse 3. 11 verse 3. 11 verse 3. Nítorí náà àwọn arábìnrin rẹ̀ ránṣẹ́ sí wípé Olúwa wò ara ẹni tí ìwọ fẹ́ràn kò dá. Lazarus is a Jesus friend. Ó dẹ̀ kú. Kì í ṣe torí pé ó kú yẹn ló fà tí ó fi sunkún. Ó fẹ́ràn rẹ̀. He love him and he have feelings of human being. Yes. Àmì o Daniel Obayo Olabode, thanks so much, sir. With your wisdom, God will increase your anointing. Amen. Kí ni Genesis 49 verse 4 will Oya lọ sí. How do we pray to get answered? Yes, I will come to that one. Let's answer Adelayo Emmanuel first. Kí ni Genesis 49 verse 4 will? Genesis 49. Ṣé ẹsẹ̀ ń wọlé ni arákùnrin yìí? Ẹni ríru bí omi ìwọ kì yóò lè tayọ nítorí tí ìwọ gun orí ẹni bàbá rẹ ìwọ sì bà á jẹ́ ogun orí àkéte mi. Rúbẹ́nì lọ dóyàwó bá ẹni. Nǹkan tí bẹ́ẹ̀ sọ nìyẹn. Yes, ó dóyàwó bàbá ẹ̀ Rúbẹ́nì. How do we pray to get answered? Yes. Now, go back to Matthew. If you want your prayer to answered, go back to Matthew. Verse 5. Matthew chapter 6 verse 5. Let's hear. Before you can pray, you need to know wo gbọ́dọ̀ máa ṣe òtítọ́ kó máa ṣe àìnú. That is first assignment. Lẹ́yìn yẹn tó bá fẹ́ gba àdúrà, gbọ́ èèwọ̀ tó wà nídìí àdúrà. Lọ́dún dèmi níbi tí Jésù ti kọ́ wọn bọ́n ṣe gbàdúrà. Verse what? Now, here. Nígbà tí wọ́n bá ń gbàdúrà, má ṣe dàbí àwọn àgàbàǹgebè.
kí ni wọ́n máa ṣe káwọn àgàbàǹgebè nítorí wọ́n fẹ́ máa dúró gbàdúrà ní sínágọ́gù àti ní igun ọ̀nà ìta. Bàbá o mo ní kó ṣe, bàbá mo ní kó ṣe torí tí bàbá di ṣe ó yá ṣe, bàbá ṣáà ṣe rubbish. máa gbọ́ ẹ̀kọ́ yẹn lọ ìwọ tó béèrè question, how do we pray to get answered? àwọn nǹkan tí o máa cancel lélẹ́yìí kí èèyàn kí ó bá lè rí wọn. lóòótọ́ ni mo wí fún yín, wọ́n ti gba èrè wọn ná, àdúrà wọn kò kọjá sí rìsọ́ọ̀sì wọn. gbọ́ bó ṣe máa gbàdúrà. 6 ṣùgbọ́n ìwọ nígbà tí wọ́n bá ń gba àdúrà wọ ìyẹ̀wù rẹ lọ. nígbà tí wọ́n bá sì ṣí ilẹ̀kùn rẹ tán àdúrà sí bàbá rẹ tí ń bẹ ní ìkọ̀kọ̀, bàbá rẹ tí ríran ní ìkọ̀kọ̀ yóò sì san fún ọ ní gbangba. ṣùgbọ́n nígbà tẹ́yin bá gba àdúrà ẹ má ṣe àtúnwí asán. olúwa ṣe mo ní kó ṣe, bàbá ṣe mo ní kó ṣe sẹ́, ó yá ṣe torí ọlọ́run jẹ́ adétí. àtúnwí asán má máa ṣe bẹ́ẹ̀, bó bá ti sọ lẹ́ẹ̀kan lọ́run ti gbọ́. bí àwọn kèfèrí ló máa ń gbàdúrà bẹ́ẹ̀. wọ́n ṣe bí a ó ti torí ọ̀rọ̀ púpọ̀ gbọ́ tí wọ́n ẹlòmíì tó bá fẹ́ gbàdúrà ó lè lo 1 hour, ó lè lo 30 minutes. ta ló ráyè yẹn? àdúrà mi ò kọjá 2 minutes rí. nítorí náà kí ẹ̀yin kí ó má ṣe dàbí wọn. bàbá yín sáà mọ ohun tí ẹ̀yin ṣe aláìní kí ẹ tó béèrè lọ́wọ́ rẹ̀. ẹ wá wo bí Jésù ṣe kọ́ wa ní àdúrà. gbogbo àdúrà ẹ̀yin tẹ́ pera yín evangelist gbá àwọlé ní. ẹ wo bí Jésù ṣe gba àdúrà, ẹ wo àdúrà tó gbà, ẹ wo bó ṣe kọ́ wa, ẹ wo bí ó ṣe tó àdúrà ẹ̀. ìyẹn ìwọ kẹ́ ò ṣe yẹn lénìí. nítorí náà báyìí ni kí ẹ̀yin máa gba àdúrà. bàbá wa tí ń bẹ ní ọ̀run. ṣùgbọ́n ìwọ máa sọ wípé bàbá ẹ Mósè Orímọládé, bàbá ẹ Lénẹ, bàbá ẹ Máfọ̀, bàbá ẹ Nóà, bàbá ẹ Igbá, bàbá ẹ Kòkó, bàbá ẹ Sásùn, bàbá ẹ Olórí Tú, bàbá ẹ Ọba, bàbá ẹ Ìjòyè. ó ń bẹ. Jésù sọ pé kí wọ́n forúkọ òun gbàdúrà. bàbá wa tí ń bẹ ní ọ̀run olùmọ̀ kọ́ fi ògo fún, that is head. olẹ́lẹ́dàá bàbá wa tí ń bẹ ní ọ̀run tó bá fẹ́ bẹ̀rẹ̀ àdúrà ẹ̀, bàbá wa tí ń bẹ ní ọ̀run. kì í ṣe Jésù Kristi Michael mímọ́, no. bàbá wa tí ń bẹ ní ọ̀run. o gbọ́dọ̀ dá ògo padà fún ẹni tó ní. máa wo bí mo ṣe ń to Bíbélì yẹn lọ o. kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ. we need to respect your name, but you don't respect him. Some of you does not know the name of Jehovah God. You know Jesus. Bàbá wa tí bẹ ní ọ̀run. We need to respect your holy name. Get the key. Number 2, kí ìjọba rẹ kí ó dé, but you are expecting PDP next in 2023. A good Christian, a good Christian, Christian gidi, ènìyàn Ọlọ́run gidi, ó gbọ́dọ̀ gbàgbọ́ wípé ìjọba kan wà láyé tó lè tún ayé ẹ̀ ṣe. What we need is ìjọba Ọlọ́run. Kí ìjọba rẹ̀ kí ó dé. Number 3, ìfẹ́ rẹ ni kí a máa ṣe. Ìfẹ́ ta ni wọ́n ń ṣe. màá wo àwọn ẹlòmíì tó bá wá síbí tó bá sọ fún fásitì Ṣẹ́gun, màá wò wọ́n báyìí, màá mímì orí. arákùnrin tí ó ń lọ ṣọ́ọ̀ṣì, dádì kò sáyè. màá rẹ́rìn-ín, ó dẹ̀ wá bá èmi, kò sáyè fún ẹ láti ṣe Ọlọ́run. bàbá alákú bàbá ẹ ló fẹ́ gbàdúrà ẹ ni. bàbá alákú bàbá ẹ ló fẹ́ gbàdúrà fún. o ráyà ti ṣe Ọlọ́run, ó dẹ̀ wá bá wòlíì, táwọn wòlíì fẹ́ gbàdúrà fún.
ẹ gbọ́ Mr. kí ló tí ò lọ ṣọ́ọ̀ṣì tí ò sí Ọlọ́run kò sáyè ní wo dẹ̀ wá bá wòlíì dání wòlíì fẹ́ gbàdúrà sí àbáyọ tí Bíbélì sọ pé àwọn àyàn ti ya wèrè á sí wèrè ní gbogbo ènìyàn ìwọ tó bá ráyè tọ́ Ọlọ́run lè ráyè tìyẹ Ọlọ́run ò kì í ṣe oore fún òsínwó ènìyàn. If you don't have time for God, God will not have time for you. That is the key. Ó ní tẹ́ bá súnmọ́ mi ó ní máa súnmọ́ ẹ, ó ní tẹ́ bá jìnnà sí mi ó ní máa jìnnà sí ẹ. Ìfẹ́ tìrẹ ni kí a máa ṣe, ìfẹ́ tí Ọlọ́run ló mú kó máa ṣe. Kí ni ìfẹ́ Ọlọ́run? Òtítọ́, àánú. Kì í ṣe dandan kó lọ ṣọ́ọ̀ṣì. Òtítọ́, àánú. Nínú yàrá ìwọ lè praise Ọlọ́run kó yìn lógo. Jẹ́ kó o gbọ́dọ̀ fi ọ̀wọ̀ fún orúkọ ẹ̀. You need to give him honor whether you like it or not. Kí àdúrà bí àdúrà ṣe lè gbà mú fún yín yẹn o. How do we pray to get answered? If you don't do all these things, if you like, go to 100 mountain, you are jobless. You fail. You waste your money. Ìfẹ́ tìrẹ ni kí a ṣe. Bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Bẹ́ẹ̀ ni ayé. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tó béèrè. Fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí. Kò béèrè tọ́lá o. Oúnjẹ tá máa jẹ lénìí bàbá fún wa. Ṣùgbọ́n lónìí ẹ̀yin táwa mọ́mì Amẹ́ríkà tó mọ̀ wù ẹ́ ń sìn. Ẹnu ó dà pé ẹnu yín pupa díẹ̀. Wùmọ̀ Amẹ́ríkà ti wá fún ẹ̀ báyìí. Ó dùn mí pé ó ti lọ́kọ̀ bá gbà. Kó gbọ́ ọ̀kan tí Bíbélì ń sọ. Fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí ní Amẹ́ríkà ní ibi tẹ́wà kílẹ̀ ń gbèrè. Olúwa jẹ́ kí fún mi lówó mo fẹ́ kọ́ company ńlá kan sí London, mo fẹ́ kọ́ kan sí Amẹ́ríkà. Àwa ènìyàn á ti kùnà, a ò tẹ̀lé àṣẹ Ọlọ́run. Tí àdúrà wa bá gbà mistake ni. Tí àdúrà wa bá gbà is a mistake. Ọlọ́run kan wò ó pé wẹ́n jẹ́ kó ń sáà ṣe fún. We don't follow this instruction. This prayer is an instruction to your prayer to answered. Àdúrà yìí jẹ́ ọ̀nà tí a lè tẹ̀lé láti jẹ́ kí àdúrà wa gbà. Jésù Kristi, Michael mímọ́ wo lọ dàbí àwọn òyìnbó tó lọ bẹ̀rẹ̀ story láàrin méjì. Tó lọ bẹ̀rẹ̀ story Nàìjíríà láàrin méjì. No, o gbọ́dọ̀ lọ bẹ̀rẹ̀ láti orí. Bàbá wa tí ń bẹ ní ọ̀run. Fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí. Bíbélì kan sọ wípé má ṣe ṣàníyàn nípa ọ̀la ni ó ṣàníyàn ara ẹ̀. Ṣùgbọ́n lé ní ẹlòmíì ń sáré ọdún mẹ́wàá sẹ́yìn. Ó ń sáré ọdún mẹ́wàá sílẹ̀ ó fi pa ara ẹ̀ lénìí. Ẹlòmíì ìrònú ọdún 100 ló pa. Ẹlòmíì oúnjẹ tí ogún tọmọ ẹ̀ fẹ́ dé bá ló pàdánù. Òsínwó ènìyàn. Olúwa mo sọ pé mi ì fẹ́ ṣépè lálẹ́ yìí jọ. Mi ì fẹ́ ṣépè lálẹ́ yìí. Dárí gbèsè wa jì wá bí àwa ti ń dáríjì àwọn onígbèsè wa. Èèyàn mẹ́rin ló fọ́lù ẹ̀ kí sáà ti lówó ni. Tó bá ti kọ́ọ̀tù fóònù tó lọ fúnra ẹ̀ka Bíbélì yẹn tó padà lọ kà kó tún kà kó wá máa fi step yẹn sínú àdúrà ẹ̀. Kó wá wo bí àdúrà ṣe máa gbà. Number 1 your first assignment is máa ṣe àánú kó máa sọ òtítọ́. Then wá lo protocol bàbá àti bẹ ní ọ̀run yẹn. Wá lo protocol wípé tó bá fẹ́ gbàdúrà ní ṣọ́ọ̀ṣì ẹnu ẹnìkan ní kí àwọn èèyàn máa wò. It's Jesus. Jésù ló ń sọ̀rọ̀ níbí. Ní verses tá ń kà lọ yẹn Jésù ló sọ̀rọ̀ ńbẹ̀. Jésù ló teach wa bá ṣe ń gbàdúrà yẹn. Ìwọ tí ò dáríjì ènìyàn tó ní kọ́ lọ́run dáríjì ẹ níbo ló fẹ́ gbà? Number 13 má ṣe fà wá sínú ìdánwò ìyẹn tàwa ọkùnrin. Ìdí rèé ẹyàn rèé wàá lu mágùn ń sìn orí apé wàá kó àtọ̀ sí ń sìn
ha bọ̀bọ̀ ló nà tán tó ń lọ yìí wo bí bọ̀bọ̀ ṣe straight wọ́n gbé ẹsẹ̀ owó wo mọ́tò tó ń wà lọ yẹn èlè toast mi ṣe kápẹ́ dé toast mo máa gẹ̀ẹ́tì bọ̀bọ̀ ìta ló ní nọ́mbà ẹ̀kọ́ fún mi wọ́n á fi ẹsẹ̀ owó wọ́n fà wá sínú ìdánwò ibi kékeré ìdánwò ti ń bẹ̀rẹ̀. ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì ìwọ fúnra ẹ má fọwọ́ ara ẹ fa bìlísì yẹn nísìnyí wọ́n pè ní àdábà àkóbá ẹlòmíì kan dúró ni bọ̀tí nǹkan tó máa ń fa bìlísì sínú ayé ènìyàn ìwọ tó jẹ́ pé wàá gbé irun wèrè sórí tó máa sọ pé òun ṣe boys tó máa kó yarin sí rí wọ́n máa kó ẹ mọ́ roga wọ́n á kó ẹ mọ́ àwọn nominati wọ́n á kó ẹ mọ́ àwọn cultist ìwọ tó ń gbé ṣòkòtò orí burúkú sí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dí tó sọ pé ó ń sakọ òsínwín ìwọ obìnrin tó jẹ́ wípé pátá ni wọ́n wọ̀ kiri gbọ́ wọ́n máa rèpù ẹ bẹ́ẹ̀ ni tó bá fẹ́ mo ti sọ pé tó bá fẹ́ sí òbò orí burúkú ẹ tó bá fẹ́ sí òbò wèrè ẹ sí fún ọkọ ẹ nínú ilé ẹ tilẹ̀kùn pa kẹ́ máa rìn ní hòhò tó bá ti fẹ́ jáde múra as a decent woman tó bá jẹ́ bẹ́ẹ̀ wàá rí bìlísì wèrè máa dó ẹ wèrè máa rèpù ẹ. ẹ wá wo ọkọ tó fi parí ẹ nítorí ìjọba ní tirẹ̀ àti agbára àti ògo láéláé àmín kò béèrè kankan ó fi ayé sílẹ̀ àbájọ tí bíbélì fi sọ̀rọ̀ ẹ tètè kọ́kọ́ máa wá ìjọba ọ̀run àti òdodo rẹ̀ ilé tó bá kàn ṣe kínní àfikún fún ẹ ilé tó fẹ́ fi kún fún ẹ nìwọ kọ́kọ́ ń wá ọlọ́run àwa sọ pé ó yá máa dá nìkan wá ìyẹn ló máa wá kú gbèrègede òsòótọ́ ọ̀sà ẹnu òsè ìfẹ́ ọlọ́run òlọ́ ń wá owó àìsàn ló máa fowó yẹn wò babaláwo ló máa gbówó ẹgbẹ̀yìn àti wòlíì àtàfà wọ́n máa fowó ẹ̀ jẹun ni wọ́n máa gbá ikọ̀ tó tún ṣe fún ẹ kò ní tú dáhùn torí pé kí ni wo mú ọ̀rọ̀ ọlọ́run wo mú sẹ́yìn wo ní òráyè àti sinetí ọlọ́run ẹni tó dá sáyé wo ní òráyè tí ọ̀gá iléeṣẹ́ ẹ wo lè fẹ́ gba sálárì who are you inú ti ń bí mi díẹ̀díẹ̀. Any question again? That's the key. Revelation 3 verse 14. Kí lẹ fẹ́ fàyọ ńbẹ̀? Kí lẹ fẹ́ fàyọ ńbẹ̀? Revelation 3 verse 14. Kí ló fẹ́ fàyọ ńbẹ̀ Sanusi? 3 verse 14. Revelation 3 verse 14. Sanusi, what do you want to fire us? 3 verse 14. Àti sángẹ́lì ìjọ ní Laodikia kọ̀wé nǹkan wọ̀nyí ni ẹni tí ń jẹ́ àmì wí ẹlẹ́rìí òdodo àti olóòótọ́ olùpilẹ̀ṣẹ̀ ẹ̀dá Ọlọ́run. What do you want to ask there? What do you want to kí ló fẹ́ fàyọ Sanusi? Buweje, yes. Jesus is amen now. Amen. Wá sóríire. Amen. Jesus is amen. Amen. Ooh. Amen. Àti sángẹ́lì ìjọ ní Laodikia kọ̀wé kan wọ̀nyí ni ẹni tí ń jẹ́ àmì wí ẹlẹ́rìí òdodo àti olóòótọ́ olùpilẹ̀ṣẹ̀ ẹ̀dá Ọlọ́run ẹni tó lọ́wọ́ kọ́ dá nìyẹn ìpilẹ̀ṣẹ̀ ẹ̀dá tó dá sínú ẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe lójú ayé ó dá Jésù sínú ẹ̀ ni bẹ́ẹ̀ ni Jésù ní ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ jáde láti inú Ọlọ́run kàkàkà lójú ogun òrómì ẹ̀yẹ sódò òkè Ọlọ́run wá dó Màríà wá pọ̀ Jésù sínú Màríà Ọlọ́run wá bí Màríà wá bí Jésù sáyé gẹ́gẹ́ bí ọmọ ènìyàn nígbà tí Jésù máa padà sí ọ̀run kò padà sínú Ọlọ́run mọ́ ó jókòó sí ọwọ́ ọ̀tún bẹ́ẹ̀ ni. Oh yeah, any question again? Any question again? I'm going. Wàá sóríire ìyá màmá nìyẹn Adonibada màmá tó ṣú ọ̀jù mọ́ ń kó yín jẹ jù Ọlọ́run.
wọ́n kó oúnjẹ wọ́n kó oúnjẹ. Thank you, sir. God bless you all. Ẹ káalẹ́ sir, ẹ káalẹ́ mà. Ìyá Abigail ti ń lẹ́jú, ó ti ń lẹ́jú sí mi bí. Ó ti ń lẹ́jú. Orin tí wọ́n kọ lẹ́ẹ̀kan yẹn bóyá inú bí. Ìgbà tó dẹ̀ ń gbórin yẹn ṣe ló ṣe báyìí o. Ìṣe ló ṣe báyìí o. Ìṣe ló ṣe báyìí o. Ọlọ́run. Dá padà. Ó pọ̀. Ó dàbọ̀ jọ. Ó dàárọ̀. A máa continue. Má sùn mọ́jú padà lọ ka ìfihàn yẹn. Padà lọ ka Matthew 9 yẹn àbí? Matthew 6 yẹn. Padà lọ ka tá a bá ti parí kó gbé sínú ọpọlọ ẹ kó máa practice àdúrà yẹn ṣùgbọ́n ó lóye kó máa practice yẹ máa ṣe àẹnú kó máa ṣe òtítọ́ kó dẹ̀ sẹ́ndì kó dẹ̀ jẹ́ kí ọwọ́ ẹ wà lára ilé Ọlọ́run tí a ń kọ́ bẹ́ẹ̀ ni òwò náà gbọ́dọ̀ ṣe nínú ẹ̀ orúkọ ẹ gbọ́dọ̀ wà nínú ẹ̀ àwọn tó kọ́ ilé gbogbo àgbáyé torí ìjọ tó bá máa wá síbẹ̀ tó bá máa sùn síbẹ̀ mọ́jú bẹ́ẹ̀ ni ìjọ tó bá máa gbatẹ́gùn níbẹ̀ so wà wá practice àdúrà yìí wà bẹ̀rẹ̀ láti òkè má bẹ̀rẹ̀ láti àárín mọ́ Jésù kọ́ lọ́lọ́run Jesus is Lord Ọlọ́run òun lọ́ba tó dá ayé àti ọ̀run ayé Ọlọ́run ọ̀tọ̀ ni ayé Jésù ọ̀tọ̀ ni ayé ẹ̀mí mímọ́ ọ̀tọ̀ ni God bless you all. Good evening sir, good evening ma.